for us. We so much love you, sir. Brother Lukman, I love you too. Ẹ ṣé mo dúpẹ́ jàre. Inú mi á dùn, ọkàn yín á balẹ̀. Ẹ̀yin náà ará àánú gbà. Ẹ ṣé mo dúpẹ́. Alhaja wa Adéọlá Samuel, mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣé. Àkọ́kọ́, ẹ jọ̀ọ́, mo ní issue pẹ̀lú page mi yìí. Ẹ wo arábìnrin tí mo post lókè yìí tó ń jẹ́ Kim A. Bóyá Castro. Ó ti fẹ́ hack page mi yìí. Láti bí last week ni mo ti ń ra wọn signal kan, ni mo ti ń ra wọn message kan wípé arábìnrin yẹn ó ti ń deal pẹ̀lú page mi. Mi ò bẹ̀rẹ̀ mọ́ rí, mi mọ̀ bí tó ti wá. But bí mo ṣe ń wò ó dàgbé Chinese ni. So normal Facebook mi, woman yìí ti already gba normal Facebook mi. Page yìí nìkan ni ò tí ì láǹfààní àti gbà mọ́ mi lọ́wọ́. But ó ti gba normal Facebook mi already. Ṣé rí pé fọ́tò ẹ̀ ló gbé sí, ó ti change orúkọ mi kúrò lórí normal Facebook mi. Ìyẹn arábìnrin yìí Kim A. Castro yìí, ẹ wo sticker ẹ wo ni mo gbé sókè yẹn. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, messenger mi gan ó ti gbà. Àìmọ̀rí message àwọn China ló kàn wọlé sọ́dọ̀ mi tó jẹ́ pé normal message mi woman yìí ó ti hack ẹ̀. Ó ti hack normal Facebook mi. Facebook yẹn náà àtúrí ẹ̀ ni mo dẹ̀ ti máa ń login sórí page mi. So mi ò ẹjọ́ tó rọ lọ́wọ́, ẹ jẹ́ ká wà very very careful. Mi ò mọ̀ rí, but mo ti ń rí àwọn ọwọ́ tí ò jẹ́ kí n máa rí lórí page yìí. Woman yìí òun ni mo dẹ̀ ń rí, ó ti change picture mi. Ó ti change picture mi, ó ti change orúkọ mi. Ó ti change gbogbo details mi. So ẹjọ́ tó rọ lọ́hùn, ẹni tó bá mọ ìrànlọ́wọ́ tó lè ṣe fún mi lórí ẹ̀ tí mo fi lè gba page yẹn padà, ẹjọ́ ẹ jẹ́ kí n mọ̀. Gbogbo wàhálà tí yín náà, gbogbo ìdààmú yín, Ọlọ́run ò ní jẹ́ kó já sásán. Ẹjọ́ nítorí Ọlọ́run, ẹjọ́ tó rọ lọ́hùn, gbogbo wàhálà yín, ìdààmú yín kò ní já sásán. Ẹni tó bá mọ̀ nǹkan tí mo lè ṣe lórí ẹ̀, woman yìí ti change gbogbo profile mi. Ẹ wí fọ́tò ẹ̀ ló gbé síbẹ̀ yẹn. Ó gbé fọ́tò síbẹ̀, ó gbá àwọn kan message oríṣiríṣi àwọn China message orí messenger mi, ó ti gba yẹn already. Mi ò ráyè login síbẹ̀ mọ́. So ẹjọ́ ẹni tó bá mọ ìrànlọ́wọ́ tó lè ṣe fún mi tí mo lè fi lè rí page mi gbà padà lọ́wọ́ ẹ̀, Ọlọ́run ò ní jẹ́ kí wàhálà ẹnì kankan wá gbé o. Àkọ́kọ́ nìyẹn. Naam, ẹlẹ́ẹ̀kejì ń bẹ nípa ọ̀rọ̀ Yahya Gambari léyìí tí mo sọ níjẹ tàbí jẹrin wípé gbogbo àwọn tí Yahya Gambari ti scam lórí page ẹ̀. So mo promise Yahya Gambari ní program tí mo ṣe last, mo ní mò ń bọ̀ ní Ìlọrin, mo ní mo máa wá délé ẹ̀, mo dẹ̀ promise ẹ̀ pé wọ́n máa gbé, because mo ní àwọn tó bá bí 7 lọ́wọ́ pẹ̀lú ẹ̀rí wọ́n ṣe send owó fún Yahya pẹ̀lú gbogbo conversation wọn tí wọ́n béèrè fún àgbo lọ́wọ́ Yahya, tí Yahya gba owó lọ́wọ́ wọn tí ó dẹ̀ send àgbo sí wọn. Wọ́n dẹ̀ ń pe Yahya ò gbé kọlù wọn mọ́. Kódà ọ̀pọ̀ nu wọn Yahya ti gba wọn blocking. Mo wá promise ẹ̀ pé mò ń bọ̀ ní Ìlọrin, mo dẹ̀ máa make sure kí mo délé bàbá rẹ̀, tọ́lọ́mbá ní kárí ọ̀dẹ̀ máa gbé. Gbogbo àwọn tí ó jẹ lówó ó máa pọ̀, but later mo padà mọ̀ wípé Èkó ni Yahya wà, pé Àgbàrá ló ń gbé. Àgbàrá ni Yahya wà l'Ékòó, ibẹ̀ ló ń gbé pẹ̀lú ìyàwó ẹ̀. Mo ń fi mẹ́sẹ̀jì mo fi ránṣẹ́ sí Yahya Gambari, dédé ibi tó ń gbé l'Àgbàrá l'Ékòó a tún ti mọ̀ bẹ̀. Mo ní mò ń bọ̀ ní Ìlọrin, mo máa wá sílé ọ̀dọ̀ ẹ̀, káwọn èèyàn fún mi láǹfààní àti lè wá sọ́dọ̀ ẹ̀ kí n rí ẹ, mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Tá a bá sọ̀rọ̀ tọ́rọ̀ àwa bá wọ̀, tó bá rẹ́dí àti dá gbogbo owó àwọn tó ti gbà padà, kò sí wàhálà. Ṣé bó bá wa sọ̀rọ̀ lórí conference call tá a ṣe ń jò ní pé
pé they can use her pics. Okay, they can use her pics. Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Alájà Balógun Bọ́lá. Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n kàn lè lo fọ́tò obìnrin yẹn. Ó lè jẹ́ pé àwọn ọmọ lórí burúkú yẹn ni wọ́n ṣiṣẹ́ yẹn. Gbogbo ẹni tó bá dẹ̀ ṣiṣẹ́ yẹn Ọlọ́run á parú ẹni báyẹn rẹ̀ á kúkú òjijì. Ọlọ́run wọlé wàhálà mi lọ́sàn-án mi láàárọ̀ mi lóru lórí péjì yìí. Gbogbo ẹni tó bá ṣiṣẹ́ yẹn gbogbo ẹ̀rí irú ẹni bẹ́ẹ̀ èyìnbó ni o, èèyàn dúdú ni, èèyàn pupa ni, èèyàn funfun ni, á parẹ́ lójijì. Irú ẹni bí ayé rest in peace òjijì ayé máa gbé lórí àwòrán ẹ̀ láìpẹ́ ọlá bíbí ànábì. Èmi náà mọ̀ pé wọ́n lè gbé nọ́mbà obìnrin yẹn sí. Ẹ ṣé mo dúpẹ́ Adéọlá Amusan mo kí yín sà. Ọlọ́wọ́ bá mi dúró tì yín àfihàn lọ́kàn balẹ̀. Náà ibi tí Yáyá ń gbé ní Àgbárá location yẹn tún ti dọ́rọ̀ wa wọ́n tún ti send ẹ̀ sí wa pé Àgbárá ló ń gbé o, location rẹ̀ dẹ̀ tún ti tẹ̀ wá lọ́wọ́. So Yahya Gambari lópin ìgbà tó bá stop láti máa scam àwọn èèyàn láti máa gbá àwọn èèyàn irú yín lẹ́nu yín dẹ̀ ń dùn jù lórí social media yìí. Ọ̀rọ̀ tó kàn yín àti tí ó kàn yín lẹ̀ ń dá sí. Ọ̀rọ̀ wọn Muyideen Àgbàlá Gabriel òun ló gbé sórí kankan tí bá kàn wà wọn lọ́ndà program yẹn mo kàn máa ń fọwọ́ lẹ́rẹ́ báyìí náà ni pé ìwọ tó ń ṣe báyìí ṣó yẹ kó máa lu jìbìtì, ìwọ tó ń ṣe báyìí ṣó yẹ kó máa gbáwọn èèyàn, kò jẹ́ kó máa gbáwọn èèyàn. Gbogbo àwọn tá a bá ti jẹ́ aláṣọ àlà láyé a gbọ́dọ̀ máa sáfipò. Ìwọ tó ń ṣe báyìí òun ṣe program báyìí àwọn èèyàn dẹ̀ ń like àwọn èèyàn ló ní followers tó pọ̀ dáadáa. Kí ló dé tó ń lu àwọn èèyàn ní jìbìtì tó ń gba owó àgbo lọ́wọ́ wọn tó dẹ̀ ṣàgbo wọn fún wọn tí wọ́n wá ń private chat yẹ tó respond sí wọn mọ́. Ètò bá respond wà pọ̀rọ̀ mọ́ DHL. Mo ti ní ẹni tó gba 75,000 lọ́wọ́ ẹ̀, mo ti ní ẹni tó gba 50,000 lọ́wọ́ ẹ̀, ẹni tó gba 25,000 lọ́wọ́ ẹ̀, ẹni tó gba 12,000 lọ́wọ́ ẹ̀. Oríṣiríṣi ni mo ti rí táwọn èèyàn ti ń pè mí tán ti ń send sí mi tán dẹ̀ fún mi ní evidence because tán bá send sí mi pé Alhaji ó ti gbá èmi náà máa ní ẹ fún mi ní evidence yín, ẹ fún mi evidence yín wá, owó wo lẹ send sí, kí ni conversation yín àti ẹ̀, kí ni tẹ́ bí léèrè, kí ni tẹ́ ní kó ṣe fún yín, gbogbo ẹ̀ lèmi máa ń bi wọ́n léèrè. Wọ́n dẹ̀ máa ń send ẹ̀ sí mi gbogbo conversation wọn gbogbo má ṣe fún lówó tẹ́lá tó ń fi fún lówó everything ni wọ́n send sí mi. So ẹni tó ń sọ̀rọ̀ lórí social media kò jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ tún mú 419 níṣẹ́, kò jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ ó tún mọ gbáàyàn. So ọ̀rọ̀ Yahya Gambari ń bà mí nínú jẹ́ gan, ọ̀rọ̀ ẹ̀ ó ń kan mí lóminú púpọ̀ gan pé irú ẹ̀ dáwọ́ lélẹ̀ ó ń ṣiṣẹ́ lórí social media àwọn èèyàn dẹ̀ ń fẹnu àbùkù kan ẹ́. Ẹni tí ń bá lu 419 fún láyé kó jáde wá kó wá sọ lórí mídíà. Ẹni tí ń bá private chat rí láyé pé mo ríran sí ẹ bí àwọn àfáà olórí burúkú ṣe máa ń private chat àwọn èèyàn yẹn tán máa ní wọ́n ríran sí wọn. Ẹni tí ń bá ríran bẹ́ẹ̀ sí rí kó jáde wá kó wá sọ fún mi. Ẹni tí ń bá private chat ẹ̀rí tí máa ń fún ní mẹ́sẹ̀jì orí burúkú kan kó jáde wá kó wá sọ fún mi. Àbẹ́ni tó bá gbéṣẹ́ fún mi tí mi ò ṣe rí kó jáde wá kó wá sọ fún ẹni tí mo gbowó lọ́wọ́ ẹ̀ tí mo dá padà, àbẹ́ni tí mo jẹ lówó, àbẹ́ni tí mo wá burú kan fún kó jáde wá kó wá sọ. Gbogbo ẹni tó bá ti jẹ́ aláṣọ àlà láyé ó gbọ́dọ̀ mọ ṣọ́ra fípo. Iṣẹ́ tá à ń ṣe yìí social media tá a wà yìí inú ayé ni èèyàn gbọ́dọ̀ wà very very careful. Sunday eléyìí Yahya Gambari a tún ti mọ ibi tó wà o yàtọ̀ sí Ìlọrin. Èmi rò pé Ìlọrin ló wà ní. Èmi rò pé Ìlọrin ló wà ní but mo ti wá rí pé ò sí Ìlọrin o. Àgbárá tó wà a tún ti mọ bẹ́ẹ̀. Àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run lókun ìgbà tó bá rẹ́dí àti pọ̀ gbogbo owó àwọn tó ti gbà a tún padà à ń bọ̀ fún ẹ. Àgbárá yẹn náà là ń bọ̀ lágbára Ọlọ́run. So bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ó di mẹ́sẹ̀jì méjì. Mẹ́sẹ̀jì ẹlẹ́kẹta, mẹ́sẹ̀jì àkọ́kọ́ ẹ dákun mo sọ pé fẹ́yìn tẹ́ bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi ẹ jọ̀ọ́. Arábìnrin tó wà lókè ó ti fẹ́ hack page mi, ó ti gba Facebook mi, ó ti gba messenger mi, ó ti change profile mi, change everything. So page nìkan lọ́lọ́run ò tí fún láǹfààní pé bóyá kó gbà yanyan. Ẹ dákun ẹ gbà mí o,
wàhálà tiwa náà ò ní gbé o, wàhálà tí yín náà ò ní gbé. Ẹjọ́ tó ẹni tó bá mọ bá ṣe mo ṣe lè gba Facebook mi padà lọ́wọ́ arábìnrin ẹ là mí lọ́yẹ̀. Èèyàn kì í gbọ́n tán, èèyàn dẹ̀ kì í mọ̀ tán o. Ọlọ́run ó ṣàánú gbogbo wa. Náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel àti ìkú lórí ẹ̀ o. Orí ẹ̀ la ṣì wà. Àwa kan dúró nídùú wípé a ní kúrò lórí ẹ̀ ó dìgbà tí àwọn àfá èké alábòsí yìí bá tó mọ̀ pé n táwọn ń ṣe ò dáa, òun náà la máa tó padà. A ní kúrò lórí ẹ̀. Ẹ̀yin àfá kéwútẹ́ mọ̀ lámọ̀, kéwútẹ́ kéláké. Ìmọ̀ àlùkùránì sí ń bẹ lára yín ní ń bẹ lára àwa náà. Àdísì tẹ́yin náà mọ̀ yẹn làwa náà mọ̀. Àní ẹ má jà wúwa òṣì, ẹ má jà tẹ̀lá, ẹ má jà ṣàbòsí, ẹ jà dájọ́ síbi tẹ́jọ́ wà. Ojoojúmọ́ là ń sọ fún yín pé ẹ mọ́ sọ ọ̀rọ̀ Muyideen Ajígíní. Mo sọ fún yín lórí program mi tí mo ṣe níjẹta. Mo ní ẹ má pè Muyideen ní Muyideen Àgbàlá Gabriel mọ́, Muyideen Ajígíní ni kẹ́ máa pè é. Mo sọ fún yín pé lópin ìgbà tẹ́ ẹ bá sinmi, àwa àfáà ṣe bá ké pé ajẹ́ gbogbo wa náà la mọ̀ pé inna Allaha la yuflihu zalimin. Ọlọ́run ò ní fi alábòsí, kò ní fi mọ̀nà. Gbogbo ẹni tó bá ń ṣàbòsí láyé olórí ibú ni wọ́n, ẹ má jà ṣàbòsí. A dẹ̀ ń sọ fún yín ní gbogbo ìgbà, ẹ mọ́ sọ̀rọ̀ Muyideen Ajígíní yìí, ẹ mọ́ sọ̀rọ̀ ẹ̀ di ọ̀rọ̀ ọjà ẹ̀sìn. Ibi tí ẹ̀yin àfáà tẹ́ ń bá lọ yìí, ẹ ti ń jẹ́ káwọn tí wọn ò fà nǹkan kan ó mọ́ fi wá ṣe yẹ̀yẹ́. Ipe ẹ̀rí àwọn àfáà wọ́n búra wọn lórí ọ̀rọ̀ Muyideen, kò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Ẹ̀yin àfáà tẹ́ gbé Muyideen sòdí, ẹ fàjánu Muyideen lórí ọ̀rọ̀ lórí social media. Ẹ jẹ́ ká jọ wá solution sọ̀rọ̀ ẹ̀. Tó bá jẹ́ ìrànlọ́wọ́ la ní la fẹ́ ṣe fún Muyideen, ẹ jẹ́ ká ṣe fún lillahi wa rasuli. Ẹ jẹ́ ká gbàgbé pé gbogbo ohun tó ti lọ ó ti lọ. Ẹ jẹ́ ká move on. Ẹ jẹ́ kí Muyideen náà ó move on. Ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ dá sí lórí social media. Kì í ṣe ọ̀rọ̀ Muyideen nìkan la fẹ́ dá sí. Amẹ́yìn àfáà àti gbogbo interview tẹ́ ń grant Muyideen lé lórí ẹ̀já nílọ síwájú, ẹ̀já gbé nǹkan mí ṣe. A dẹ̀ ń sọ fún yín pé lópin ìgbà tẹ́yin ò bá dákẹ́, àwa náà ò ní dákẹ́ o. Lópin ìgbà tẹ́ ẹ̀ bá pe mùrídì yín tó jẹ́ Muyideen, àwa náà ò ní dákẹ́. Lópin ìgbà tí Muyideen ò bá yé sọ̀rọ̀, àwa náà ò ní yé dákẹ́. Mo sọ lórí program tí mo ṣe last nígbà tí Muyideen sunkún síta tó ní òun fẹ́ yàwó òun padà o, kíyàwó òun ó máa bọ̀ o. Ibi tí ọkọ ẹni bá gbé níyàwó ẹni gbé, lóòótọ́ ni. Tá a bá fẹ́ dájọ́ síbi tẹ́jọ́ wà, lóòótọ́ ni bó ṣe jẹ́ kó rí nìyẹn. Àmọ́ kì í ṣe gbogbo èèyàn nìyẹn máa ń tẹ̀lé. Ẹni tó ti nù, àgùntàn tó bá bá járìn yóò jẹ̀gbẹ́. Àgùntàn ò sì kò mọ̀gbẹ́ jẹ, àmọ́ ajá a máa jẹ̀gbẹ́. Àgùntàn tó bá tẹ̀lé ajá, ó ṣeé ṣe kóun náà ó padà ṣe kíni, kó padà dẹni tí ó mọ jẹ̀gbẹ́. Ni mo fi sọ lórí program mi pé Muyideen tó bá ń la lálàá kó ń bóbìnrin sùn lójú oorun, ìyàwó rẹ ò lè padà sọ́dọ̀ ẹ o. Tó bá ń gbọ́ ó ti lọ. Mo dẹ̀ jẹ́ kó yé wa nínú program yẹn. Mo ní tó bá tiẹ̀ wá possible pé Muyideen ó fẹ́ gbàyàwó ẹ̀ padà. Bá a ṣe ń pariwo pé ṣé ìyàwó rẹ̀ ò lẹ́bí ni, kó lọ bẹ́ bí ìyàwó ẹ̀ kan bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ kó padà yẹn. Bẹ́ẹ̀ náà ni ìyàwó ní àwọn tó já sí pé ó jó ní sábàbí láàrin òun àti Muyideen tó ń jẹ́ Àgbàlá Gabriel. Lóòótọ́ Àgbàlá Gabriel lè mọ sún sẹ́yìn wípé òun ò mọ̀gbà tí wọ́n kọnu síra wọn, òun ò mọ̀ kankan sípa relationship wọn. Lóòótọ́ Àgbàlá Gabriel lè mọ sọ bẹ́ẹ̀, àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà
a lè yọwọ́ Àgbàlá Gabriel kúrò láwo. Mo sọ fún wa ní ìjẹta tàbí ìjẹrin pé ọwọ́ Àgbàlá Gabriel ò ṣe yọ kúrò láwo. Arábìnrin tẹ́ ẹ̀dẹ̀ ń rí kò lè fojú olóore gúngi ló ṣe sọ pé òun ò lè tẹ̀lé Muyideen lọ. Tó bá jẹ́ pé ó fẹ́ fojú olóore gúngi ni ó ṣeé ṣe kóun náà gbé báyìí kó lòun fẹ́ tẹ̀lé ọkọ òun. Nítorí arábìnrin ń rò òun náà rí wípé aláìmoore lọkọ òun, ó dẹ̀ nígbàgbọ́ pé oore ni Gabriel ṣe fáwọn. Òun náà dẹ̀ fẹ́ hùwà bí aláìmoore ló jẹ́ ó ta púpọ̀ òun ò ní tẹ̀lé lọ. Kí n wá sáré lọ kí n sáré yàbàrà sọ́dọ̀ àfáà Lẹ́gbàá. Àfáà kan wà tí wọ́n pè láfáà Lẹ́gbàá. Ọ̀rọ̀ àfáà yẹn máa ń dùn mí púpọ̀ because gbogbo bí táwọn olóríire bá kọjú sí láyé kò kí ń kọjú síbẹ̀. Gbogbo bí táwọn ọlálùbáríkẹ́ yẹn bá ń kọjú sí láyé kò ń kọjú síbẹ̀. Gbogbo ọ̀rọ̀ àfáà yẹn ló máa ń gbèdì létí aráyé. Àfáà yẹn ò ní mú ibà lára, kò nífẹ̀ẹ́ dáadáa lára, kò tún wá lọ́rọ̀ orí lẹ́nu. Ẹni tí ò nífẹ̀ẹ́, ẹni tí ò da, àfáà tí ò da kò yáàyì. Ó dúdú họ́họ́họ́ bí ògún ni, bí èṣù ni. Gbogbo ìmúra ẹ̀ náà kò sí wà àfáà kan lára ẹ̀. Kò sí wà àfáà kan tó tá a lè rí lára ẹ̀ náà. Kì í ṣe kéwú kan ló mọ̀ táwa náà ó mọ̀ àbí tí ìmọ̀ kan ló ń gbénú ẹ̀. Táfi máa rò wípé bóyá ìmọ̀ ńlá kan wà lára àfáà Lẹ́gbàá yẹn. Kì í ṣe mọ̀ kan náà ló wà lára ẹ̀ tó pọ̀ tó yapa tó bá yẹn. Àmọ́ kéèyàn dúdú lójú kó tún wá dúdú nú kó tún dúdú ní làákàyè mi ò ríru tàfà yẹn rí. Òun nìkan náà lẹ máa rí àwọn ọ̀dájọ́ orí ibú lẹ́nu ẹ̀. Ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ tó sọ nípa Egbe Ọ̀run nígbà kan, Bashira Egbe Ọ̀run? Àfà yìí náà ni o. Mo wá padà wá bá fídíò rẹ̀ kan pàdé tó fi fún àfáà kó máa dùn lésì lórí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel, lórí ọ̀rọ̀ Muyideen Ajigini, sorry to say, point of correction, lórí ọ̀rọ̀ Muyideen Ajigini. Ó wá ń fún àfáà yẹn lésì. Bó ṣe wá ń fèsì yẹn ò dùn mí bíi pé ó wá ń gbé obìnrin ìyàwó Muyideen yẹn, ó wá ń gbé obìnrin yẹn ṣépè. Pé kì í ṣe ìyàwó alálùbáríkà, pé kì í ṣe ìyàwó rí, pé kì í ṣe yẹn dáadáa, ibi tọ́kọ ẹni bá lọ ló ń lọ, kìíní kan ó sọ̀rọ̀ tó pọ̀ gan. Pọ̀ mo kàn wá wò pé àfáà yìí Saheed Òṣùpá ló kọrin kan, ó lóun òun lè dúdú lójú o, inú òun ò dúdú. Àmọ́ àfáà Lẹ́gbàá yìí ojú wọn dúdú, ìlà káyé tún dúdú, inú ẹ̀ dúdú, ọpọlọ dúdú, gbogbo ìgbésí ayé ẹ̀, gbogbo táyé onímọ̀lẹ̀ bàbá kì í sí ńbẹ̀. Ló yẹ kó mọ gbéyàwó Muyideen ṣépè. Kí ló ń gbọ́mọ ọlọ́mọ ṣépè fún? Nígbà tó yẹ sí pé ọmọ ọlọ́mọ kò sínú aláìmoore, kò sínú aláìmoore. Man la yashkuru nasa lam yashkuru Allah. Gbogbo ẹni tẹ́dá bá ṣe lóore láyé tí ò bá lè ṣe mo dúpẹ́. Bọ́lọ́ ń bá ṣe rú ẹni bẹ́ẹ̀ lóore kò ní dúpẹ́. Ẹ̀dẹ̀ mọ́ gbà wípé àyá Al-Qur'ani sọ wípé man yaf'alu Allaha bi asabikum in shakartum wa amantum wa kana Allahu shakiran alima. Ọlọ́run ní kí ni mo fẹ́ fìyà jẹ yín fún? Kí ni mo fẹ́ dà yín láàmú sí? Kí ni mo fẹ́ gbé ṣòro bá yín sí? Lópin ìgbà tẹ́ bá ti lè dúpẹ́ lórí oore tèmi Ọlọ́run ṣe fún yín, mi ò níyà kankan fi yín jẹ. Tí túmọ̀ sí pé Ọlọ́run gan fún ara rẹ̀ ọba tó ń jowú ni, ó láì kó ṣoore fún ẹ kó dẹ̀ dúpẹ́. Nígbà tí Muyideen ò mú oore tó fojú olóore ẹ̀ gúngi, ẹ̀dẹ̀ expect kíyàwó rẹ̀ náà kó dẹ̀ fojú olóore rẹ̀ gúngi báyẹn náà kò dé rí bẹ́ẹ̀.
wọ́n lè jọ jẹ́ ọkọ àtìyàwó ilé ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti bí wọn bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ló tọ́ wọn ibi ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jọ bí wọn sí ìwà wọn ò lè papọ̀ ẹ lè expect pé irun àìmoore tó wù nípàkọ́ Muyideen náà ni kó wù nípàkọ́ ìyàwó ẹ̀ nítorí pé kí ni irun àìmoore ó wù nípàkọ́ Muyideen ńgbọ́ tí wà fà lẹ́gbàá yìí tó wá kí ọ̀rọ̀ bẹnu pé nítorí pé Muyideen ti di mùsùlùmí ṣé ńgbà tí Muyideen ti wá di mùsùlùmí a gbọ́dọ̀ sòótọ́ síbi tó yẹ ká sòótọ́ sí mọ́ ńgbà tí Muyideen ó ti di mùsùlùmí yẹn òun náà la àti wá gbọ́dọ̀ dájọ́ síbi tẹ́jọ́ wà mọ́ a gbọ́dọ̀ gbé lẹ́yìn ẹ̀ nígbà tó ti dọmọ ìyá wa lóòótọ́ ni Ànábì sọ pé àlì muslim akhul muslim ó dẹ̀ sọ láàyè kan náà ó ní innamal mu'minina ikhwa àwa ọmọ mùmìnì ọmọ ìyá kan náà ni wá nígbà tí Muyideen ti wá dọmọ ìyá wa yẹn ṣé dandan ni ká gbèsè yẹn ṣé dandan ni kí á gbèsè yẹn Muyideen nígbà tó ti dọmọ ìyá wa alimuslim akhul muslim mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni gbogbo ẹnikẹ́ni tó bá ti ń jẹ́ mùsùlùmí láyé ó ti dọmọ ìyá yín a mọ̀ pé Muyideen ti dọmọ ìyá wa àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ń gbà tó ti wá dọmọ ìyá wa yẹn gbogbo irun àìmoore tó wù nípàkọ́ ẹ̀ yìí àwa náà gbọ́dọ̀ support ẹ̀ a gbọ́dọ̀ support ẹ̀ lórí ìwà tó wà lára ẹ̀ yẹn a lè support ẹ̀ nítorí kì í ṣe gbogbo wa lórí ibú kì í ṣe gbogbo wa la daft tá a nílà ká ibi tí afa yẹn ó wá ń ṣépè fóbìnrin yẹn mọ́ ò pé kí ló ń ṣàfà lẹ́gbàá yìí kí ló ń pè àfà tí wọ́n ń pè láàfà lẹ́gbàá yìí kí ló ṣàfà yìí wakamu sọ́ọ̀mì tí ní yẹ́lí gálẹ̀mọ̀ àmìdàdà iman wakamu náà tíkì yúgìnì bínà rákànà dùmí mélòó nu ẹni tó dákẹ́ tí ó sọ̀rọ̀ tó yẹ pé àìsọ̀rọ̀ ẹ̀ tó yẹ kó dẹ̀ ń kó yìí bá afá lẹ́gbàá ṣé dandan ni kó o sọ̀rọ̀ ni ìwọ náà wò ọlọ́run ò fi ọ àwọn ayé gan ò fi ọ ó sì jẹ́ kí gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ létí ayé ní gbòdì kò sí fídíò tó bá lè jáde tó bá ṣe báyìí àwọn èèyàn máa gbé ẹ ṣépè ní òde wo rẹ̀ wò náà òde chẹ́ẹ̀kì ara ẹ wò wákàmú sọ́ọ̀mì tí ń yẹ́lí gàlìmọ̀ àmì dàda ìmọ̀n àìmọye ẹni tó dákẹ́ ó wá dẹni yìí kárí ayé lórí pó dákẹ́ wákàmú náà tí kì í yúgìnì bínú araka nà dùmí mélòó ní ẹni tó wá ní mo fẹ́ sọ àmì náà sọ tèmi ni mi náà dá sí tó padà sọ tó padà kàbùkù lérí ẹ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń dá sí àbùkù ló máa ń kàn bọ̀ why can't you check yourself gbogbo ẹni tọ́lọ́hun ò bá pè tó bá pè rẹ̀ yóò kàbámọ̀ yóò ṣàbámọ̀ á regret pé òun dá sọ̀rọ̀ àfàlẹ́gbàá kí ló dé torí yín dúdú ọkàn yín dúdú ojú yín dúdú ìlàkàyè yín tún dúdú ó dojú bolẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan àfàyè ṣe dandan ni wọ́n fi ń dá sọ̀rọ̀ ni ó ṣàríbọ̀rọ̀ ìṣe ń bọ̀ ààrẹ àgbà afá mi dáadáa alálùbáríkà ọ̀rẹ́ mi ni o ààrẹ àgbà ọ̀rẹ́ mi ni she is my friend ẹ ní dàwátì lójijì lágbára ọlọ́run wàrà fáánà òmàkánà àlíyà fi kulli makan kí n tó dé nàìjíríà pàápàá lèmi àtàfáyẹn ti jọ wà àtújọ wà dì sí náà ni ẹ ò ní dàwátì lójijì náà ṣé dandan ni àtẹ̀símọ́ olùjáàjà wàlà mardiyana àgbà tó bá lóminú wọn ni kì í pariwo kì í ṣe dandan kẹ́ ẹ sọ̀rọ̀ kì í ṣe gbogbo àgbọn náà ní máa ń pariwo kí ni pírọ́blẹ̀mù yín àfa àlẹ́gbàá kí ni pírọ́blẹ̀mù àfa àlẹ́gbàá yẹn gangan ọ̀rọ̀ ẹ̀ ò dùn létí aráyé rí gbogbo tó bá sọ ayé ò kí ń fẹ́ gbọ́ gbogbo tó bá gbé wá táyé bá kọjú síbẹ̀ ẹ̀wọ̀n akẹ́yìn síbẹ̀ ni
gbogbo ìdájọ́ orí ibú tó máa ń mú wá yẹn kò báyé láàmú. Kì í ṣe dandan kó o ṣe fídíò náà, kì í ṣe gbogbo dandan kí wọ́n náà wá sọ̀rọ̀ lórí social media náà, kì í ṣe dandan kí wọ́n náà wá dá sọ̀rọ̀. Ó yẹ kó o ti fura pọ́lọ́hun ò pè ẹ́ dá sọ̀rọ̀, because tọ́lọ́hun bá pè ẹ́ dá sọ̀rọ̀ gbogbo tó bá sọ á bára yín láàmú. But Ọlọ́hun ò pè ẹ́ dá sọ̀rọ̀, ó dẹ̀ fẹ́ fi tipátipá dá sọ̀rọ̀, ló fi máa ń jẹ́ pé o máa ń sọ̀rọ̀ lódì. Ọ̀rọ̀ tó sọ nípa ẹgbẹ́ ọ̀run jò ní ayé ò lè gbàgbé. Ó tún ti bọ́ sórí ọ̀rọ̀ Muyideen yìí náà, òun bú àfáà kó máa dùn, ó wá ń gbéyàwó Muyideen ṣe pé ó ní kò ń ṣe olóríire obìnrin, kì í ṣe alálùbáríkà obìnrin. Jẹ́ kí n wá fún ẹ ní information kan pẹ̀lú bí ó ṣe já alálùbáríkà obìnrin yẹn. Ṣé o mọ̀ pé obìnrin yẹn ti fẹ́ kú Nàìjíríà? Ṣé o mọ̀ pé wọ́n ti ń tòwé ẹ̀? Wọ́n ti ń tòwé ẹ̀ ó máa tó kú Nàìjíríà. Muyideen ni ò ní farabalẹ̀, ó fẹ́ fi wàdùwàdù ṣe ibi tí ò tí ì jẹ́ kó dé, ó fẹ́ fi tipátipá débẹ̀. Èyí tí ò jẹ́ kó tí ì jẹ́ ó fẹ́ fi ti wàdùwàdù jẹ́, ó fẹ́ kọjú lábẹ́ gbóná ni. Ìyàwó dẹ̀ farabalẹ̀ pé kò jẹ́ kí n fojú olóore wa gúngi. Tẹ́ ẹ bá fẹ́ kí Muyideen àti Muyideen jọ wà, ẹ jẹ́ kí Muyideen wá bẹ dádì ìyẹn Àgbàlá Gabriel kó wá foríjì lọ́wọ́ ẹ̀. Nítorí pé kí ni, obìnrin yẹn mọ̀ wípé olóore òun l'Àgbàlá Gabriel, òun ò dẹ̀ gbọ́dọ̀ fi ojú olóore ẹ̀ gúngi. Bó ṣe yẹ kéèyàn orí nìyẹn, bó ṣe yẹ kí alẹ́ àgbésí ayé èèyàn rí nìyẹn, ká má fojú olóore wa gúngi. Ṣòwò àfáà yìí wá dá sí tí ó kàn ló ń dá sí. Àfáà olórí dán àfáà lẹ́gbàá yìí. Mo ṣàwọn pé èmi àti ẹ náà pàdé, a máa pàdé níjọ́ kan physically báyìí. Máa wá jẹ́ kó yé yín pé ẹ ló ń tẹ́ ẹ ké, ṣé ń tẹ́ ẹ ké ẹ̀kẹ́ mú ẹ̀sìn kankan òun náà ní tẹ́ ẹ ké. Ilé ayé ò rí báyẹn. Ẹ má dájọ́ síbi tí ò dá o. Bíyàwó Muyideen bá lóhun ò tẹ̀lé, òun ló mọ tó rí tí ò fi tẹ̀lé. Ẹlẹ́ẹ̀kejì ni pé kò fẹ́ fojú olóore gúngi, kò fẹ́ yá aláìmoore bí ọkọ ẹ̀. Ṣé dandan ni kọ́kọ́ sórí ibú kíyàwó náà sórí ibú ni? Ṣé kọ́ jẹ́ dandan ni kọ́kọ́ já lágbàákò kíyàwó náà tún já lágbàákò ni? Ṣé dandan ni kọ́kọ́ já láìmoore kíyàwó náà tún já láìmoore ni? Ẹni tó kù nú àgbàlá ó lóun ò mú pín níbẹ̀, òun ò dẹ̀ fẹ́ mú pín níbẹ̀. Ó dé ẹni tó gbé yàrá 2, 3, 4, ó dé ẹni tó padà sí yàrá. Ṣé ẹ mọ̀ padà sí bú ni? Ẹ jẹ́ ká gbàgbé lórí ọ̀rọ̀ Islam, kò ṣe Islam. Tó bá kó nínú Kìrìsìtẹ́nì tó bá padà sí Islam, ó fi ń dá ni, ó fi ń dùn ni o. Wàláhì ó fi ń lálùbáríkà ni. Inú wa dùn sí kó padà sínú Islam. But nǹkan tí Muyideen rò tó fi padà sínú Islam, àníyàn tó lù ọgọgọ tó fi padà sínú Islam ni pé ó fẹ́ kí gbogbo àwa mùsùlùmí ká dojú ìjà kọ Àgbàlá Gabriel. Gbogbo àwa àfáà ká dojú ìjà kọ Àgbàlá Gabriel, ká bring it down. Ó ń dúró nídùú kí gbogbo àwa mùsùlùmí ayé ká gbẹ̀tọ́ òun fún un lọ́wọ́ Gabriel. Ìdí tó fi wá darapọ̀ mọ́ Islam yẹn, tẹ́ ẹ̀ bá gbàgbé, ó ní pásítọ̀ tó báyìí tó lóko tó báyìí tó tún wá ń gbàyàn wá ní àwọn mùsùlùmí ò lè ṣe bẹ́ẹ̀, jẹ́ kí n lọ dán Islam náà wò. Ó wá dán wa wò ni, kò dẹ̀ sí nǹkan kan tó fi wá dán wa wò ni pé ó fẹ́ lò wá gẹ́gẹ́ bí irinṣẹ́ láti dojú ìjà kọ Gabriel. Ó fẹ́ lò wá gẹ́gẹ́ bí iṣẹ́ láti gbẹ̀tọ́ òun fún òun lọ́wọ́ Gabriel. Ẹni tó bá dé jẹ́ mùsùlùmí tí nǹkan tó ké tó yé dáadáa, á mọ̀ pé òun gbọ́dọ̀ dúró síbi àbòsí. Gbogbo ẹ̀yin àfáà yẹn alábòsí ni yín o. Àfáà lẹ́gbàá ẹ̀ nílàáká ìwà láì orí yín ò pé, orí yín tó ń dán bí orí ògún yẹn, ẹ̀ nílàáká orí yín ò pé o. Ṣé dandan ni kẹ́ máa fèsì ni? Gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ò báyé láàmú. Ẹ̀yin náà lọ wo fídíò yẹn, lọ wo àwọn tó ń gbé yín ṣépè níbẹ̀. Nǹkan tí ìwọ tó bá ń ṣe fídíò lọ wá bẹ́ẹ̀ kọ́mẹ̀ntì ẹ, ẹni mélòó lẹni tó ń ṣàdúrà fẹ́ lórí tó ń sọ yẹn, ẹni mélòó ló ń gbé ẹ ṣépè, bọ́ tẹ́ ẹ̀ kí ń wò problem tẹ nínà nìyẹn. Náà Ọlọ́run á fi yín mọ̀nà, á fà wá náà mọ̀nà, kò ní ṣì wá lọ́nà. Muyideen Àgbàlá Gabriel, ẹ̀bẹ̀ lèmi fẹ́ bẹ̀ ẹ́, move on nínú ayé ẹ,
move on nínú life ẹ. Ọmọ ṣiṣẹ́ ni ẹ ṣe bí car charger ló ń tà nínú go slow. Ọmọ ṣiṣẹ́ ni ẹ. Husband la mọ̀ ẹ́ sí pé òun tajà nínú go slow kì í ṣe ọmọ ọ̀lẹ. Move on in your life. Move on in your life. Àwọn tó rí àwọn àfáà tí wọ́n sì ń tì ẹ́ yẹn wọ́n máa tì ẹ́ pa ni. Tẹ̀síwájú nínú ìrìn àjò ẹ̀ tọ́lọ́mbá ló máa padà mókè láyé wa mókè. Tọ́lọ́mbá ní wa padà ṣoríire láyé wa ṣoríire. Tọ́lọ́mbá dẹ̀ ní bó ṣe máa bá ká náà nìyẹn kò sáàfà tó lè wẹ̀ kú. Kò sí babaláwo tó lè yí. Kò sí wòlíì tó lè ṣàdúrà fún ẹ. Amẹ́mi gbàdúrà fún ẹ pé Ọlọ́run ní jẹ́ kó mọ́ bá lọ báyìí. Ọlọ́run á rálàánú sí ẹ. Move on in your life. Àwọn àfáàyàn ò ní nǹkan kan tí wọ́n fayọ́ fa ẹ̀. Tó bá fẹ́ ṣe Islam lillahi wa rasuli. Ṣe Islam nítorí tọ́lọ́run tà nábì. Kò wá mọ̀ bí Ọlọ́run tó ní Islam kò dá ẹ lóhùn. Àmọ́ tó bá ṣe fọkàn sí pé àwọn àfáàyàn máa jà fún mi. Àwọn àfáàyàn máa gbẹ̀tọ́ mi fún mi. Èmi náà fẹ́ gbẹ̀tọ́ mi. Kíyàwó mi máa bọ̀ gbàgbé ẹ̀ ó ti lọ. Move on nínú ayé ẹ o. Ìmọ̀ràn kékeré tèmi ní fún ẹ nìyẹn. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta àbí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún léyìí tí mo fẹ́ sọ mi ò fẹ́ kí program yẹn ó gùn. Muyideen will soon face those alábòsí àfà. He will soon give them their own wotowoto. They will soon take àwọn mùmú. Ẹ wo Ọlọ́run ṣàánú wa. Kan tí mo mọ̀ pé gbogbo wa ò lè sùn síbì kan náà ká dẹ̀ kọrí síbì kan náà. So lórí ọ̀rọ̀ Muyideen kò ṣe Muyideen ọ̀rọ̀ Muyideen tí ó ti pẹ́ jù lórí mídíà ó yẹ ká ti gbàgbé ẹ̀. But àwọn àfáà yìí àwọn náà ò fẹ́ já gbàgbé ẹ̀. Wọ́n gbìyànjú àti sọ̀rọ̀ in tó wà lẹ́yìn wọ́n fi gbìyànjú láti sọ̀rọ̀ yẹn di ọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n fẹ́ tọwọ́ ẹ̀sìn bọ́. Àwa táwa já àfáà táwa náà lọlé kí tátà ń dá sí. Wọ́n fẹ́ ṣe tààtì máa fèsì wa tí wọ́n bá ń fèsì wa ìyà náà máa bá ń bẹ̀ because a pọ̀ jù wọ́n lọ. Àwọn olóríire tá a dúró a pọ̀ ju ẹ̀yin olórí ibú tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan tẹ́ ẹ dúró dúpẹ́ bóyá fẹ́ ẹni bí abiyàn 150 ó dúró ń gbèjà ẹnìkan ẹ̀yin tẹ́ àbẹ́ni tí ó ti kan wá kóra síbi kan ẹlẹ́fẹ́ kọ̀yà fún ìyá máa jẹ́ yín báyẹn because kì í ṣe àwọn àgbààgbà fáàgà kí pé wọ́n silent wọn ò dá sórí ọ̀rọ̀ yẹn because wọ́n mọ̀ pálábòsí ni Muyideen wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń tẹ̀lé wọ́n mọ̀ pálábòsí ni pé ẹ̀ dájọ́ síbi tẹ́jọ́ wa ó ní jẹ́ káwọn kankan fàjọkànjọkàn yẹn ó ní jẹ́ kán dá sí o nítorí njọ́ tí Muyideen ní ìráre tó ń ṣẹ̀sìn ẹ̀yin àfáà yẹn ò mú o Àgbàlá Gabriel ló fi hàn ayé kẹ́yìn àfáà tó dá mọ̀ ó jẹ́ ká mọ ọ̀rọ̀ yẹn náà bọ̀tẹ̀ ẹ̀yin àfáà yẹn ò ní làákàyè ẹ̀ ronú débẹ̀ ẹ jẹ́ kí n kúrò lórí ọ̀rọ̀ yẹn jọ ọ̀rọ̀ tí mo fẹ́ fi kẹ́yìn àfáà wa Ahmad Al-Labib ó dùn mí pé mi ò rántí kọ kọ́mẹ́ǹtì mi rántí kọ tọ́pìkì sórí program mi Sheikh wa Ahmad Al-Labib bàbá yẹn wà ní London wọ́n wá pàdé arábìnrin èyí tí wọ́n jọ ya fọ́tò yìí tí gbogbo wa náà ń wò yìí olóòṣà lárábìnrin yìí kò fìgbà kan sọ́pọ́ọ̀tì mùsùlùmí rí kò fìgbà kan sọ̀rọ̀ mùsùlùmí dáadáa rí gbogbo tó bá jọmọ́ ti mùsùlùmí gbogbo tó bá ti jọmọ́ jà ẹlẹ́bọ nǹkan kan bẹ̀lẹ̀ tí máa rí obìnrin yẹn Sheikh Al-Labib wa bá pàdé London kí ló báàdì nínú wípé kan kí bọ́n ṣe kí yẹn kí wọ́n ṣọ̀yàyà sí bọ́n ṣe ṣọ̀yàyà sí yẹn kí wọ́n ṣe dáadáa sí bọ́n ṣe dáadáa sí kò sí ní tó báàdì níbẹ̀ ẹ má jà gbàgbé Ádámù àti ànàná Àwáwù náà ló kúkú bí gbogbo wa ara Ádámù láti jáde ara nàná Àwáwù láti jáde tí ń túmọ̀ sí gbogbo wa nínú ayé lónìí ọmọ ìyá kan náà ni wá adénú ayé lóní kálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ ẹ̀jẹ̀ ìjọ́mọ ìyá yẹn ò gbọ́dọ̀ kú lára wa tá a bá bára wa pàdé òun ló dífá fún Sheikh Al-Labib Ahmad Al-Labib ìjọba tí wọ́n fi pàdé irú obìnrin yẹn tí wọ́n dẹ̀ kí kódà wọ́n sọ nínú ọ̀rọ̀ interview wọn tó ń jọ sọ níbi tó ń ṣe fídíò yẹn náà pé bóyá obìnrin yìí ṣe rí àwọn ló sọ tó gbé lọ́wọ́ kalẹ̀ ló ń sáré fi ti dùnnú tayọ̀ wá pàdé àwọn ẹni tó wá fi ti dùnnú tayọ̀ pàdé wọn kí ló yẹ káwọn náà fi pàdé ẹ̀ ṣe bí ti dùnnú tayọ̀ ní kí ló dé tá a fẹ́ sọ ẹ̀sìn dógún. ẹ̀yin àfáà kan ti ń jáde
ẹ ti pè Shehu Labeeb lẹ́lẹ́bọ, ẹ ti ń pè wọn lórúkọ tí ò dáa. Ṣé gbogbo wa la gbọ́dọ̀ ṣe olórí ibú lẹ́ẹ̀kan náà ni? Àwa kan gbọ́dọ̀ wà tá a gbọ́dọ̀ yọ olóríire ju tiyín lọ, tá a gbọ́dọ̀ sùn síbi tẹ́yìn náà sùn sí. Kí ló dé tẹ́ ẹ fi pe àfa aláàfà lẹ́lẹ́bọ? Nítorí pé kí ni wọ́n pàdé arábìnrin yẹn, wọ́n so mọ́, wọ́n dì mọ́, wọ́n dẹ̀ ṣe yá sí, wọ́n ṣàdúrà fún. Ẹni tó bá máa ṣe Islam, ìlàkàyè àti sùúrù lẹ́ máa fi pè sínú Islam. Ìhùwàsí yín ló máa pè sínú Islam. Kì í ṣe kẹ́ ẹ mú ẹ̀sìn kọ́kọ́kọ́kọ́kọ́kọ́. Kì í ṣe kẹ́ ẹ mú ẹ̀sìn kọ́kọ́kọ́kọ́ kẹ́ ẹ sọra yín di wèrè. Ṣe sí tẹ̀ ṣe tẹ̀ ń gbọ́ anybody bí ajá yẹn wá sọra yín dájá ẹ̀yìn àfa yẹn. Ẹ sọra yín dájá everybody tó bá ti súnmọ́ yín lẹ̀ ń gbó. Ṣé bí ẹ ti ń ṣe yẹn náà ṣó máa mú Islam hùn yàn? Àrí kìrìsìtẹ́nì tó darapọ̀ mọ́ Islam. Mo sọ fún yín lórí program yìí, mo ti rẹ́ nìkan obìnrin kan tó private chat mi pé I'm a Christian. But Alhaji Adeyemi mo ṣe máa ń wò yín wàláhì Islam dẹ̀ máa ń wù mí because you are different. You are different. Bó ṣe jẹ́ kó rí nìyẹn, ẹ jẹ́ kí wọ́n rí uswatul hasana, ẹ jẹ́ kí wọ́n rí àríkọ́ṣe dáadáa lára wa tí Islam fi máa ń wù àwọn náà ṣe. Kì í ṣe jàgídíjàgan, kì í ṣe wàhálà, kì í ṣe ìwà ìnítìjú, kì í ṣe ká sọ̀rọ̀ jàù bí àfa àlẹ́gbà yìí. Ṣé wùwà sí àfa àlẹ́gbà yìí tí ó lè pèèyàn sínú Islam ṣá? Àmọ́ Shehu Labeeb àkàndá èèyàn ni máa nìyẹn, ẹni tó free sí everybody, ó free sí Christian. Ẹ gbọ́rọ̀ tí wọ́n sọ níjọ́ tí Genesis tó wà níbi program kan ṣe program kan Genesis wà ńbẹ̀. Wọ́n wá ní dìwé bí Genesis ti ṣe bó ṣe sí àwọn lọ́jọ́ yẹn, tó bá jẹ́ pé nǹkan tí àwọn kí ò yá àwọn ni ó jẹ́ káwọn gbà fún yẹn káwọn tẹ̀lé lọ ni. Tó bá jẹ́ pé nǹkan táwọn gbé dání tó bá jẹ́ pé kò yá àwọn ni. Because wọ́n fi ìwà, ọ̀pọ̀lọpọ̀ àwọn Christian yẹn ìwà àti ojú àánú ni wọ́n fi ń pè àwọn mùsùlùmí sínú Christiani. Mùsùlùmí tó ń wá ojú àánú títí tí ò rójú àánú, táwa mùsùlùmí ẹgbẹ́ ò ṣe láàánú tá a ṣe lóore, ó wá bá Christiani pàdé, ìyẹn wá fi ìtùnú, ó bomi fún, ó ní kó rẹjú, ó ní kó fọkàn balẹ̀, ó ní kó ọ̀rọ̀ ẹ ti dayọ̀, ó wá miss, ó tọ́ sọ́nà, ó fún ní tí ó jẹ, ó fún ní tí ó mu, ó tún fowó ṣàánú ẹ̀, ó dá lókòwò. Tírú ẹni bẹ́ẹ̀ bá introduce, tó dẹ̀ yẹ pé mùsùlùmí ni, tí ẹni bẹ́ẹ̀ bá introduce ìjọ wọn sí á lọ, because ibi tó ti rí wòsàn, tó ti rí gbàlà, tó ti rí àánú gbà nìyẹn. Òun náà ní fẹ́ fojú olórí ẹ̀ gbúgi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n ti di kìrìsìtẹ́nì lónìí, ọ̀pọ̀lọpọ̀ nù wọn ò fẹ́ fojú olórí wọn ṣe kí ni, wọn ò fẹ́ fojú olórí wọn gbúgi ni, náà ṣe ń padà ń ṣẹ̀sìn wọn. Nígbà tí wọ́n bá ràn lọ́wọ́ wá bẹ́yìn àfà tó yẹ ẹ ṣe wọ́n láàánú, kàkẹ́ ṣe wọ́n láàánú, oko lẹ fi ń lé wọn kí. Ẹ̀dẹ̀ expect pé bóyá kí wọ́n dúró tì yín, kí wọ́n dẹ̀ gbọ́n tẹ́ fẹ́ sọ. Ẹgbọ́n tí ìyá Ọ̀ṣun yẹn, ìyàwó mú àti ìyá Ọlọ́ṣà yẹn tí wọ́n, àbí ìyá Ọlọ́ṣun tí wọ́n mú nílọrin yẹn tó padà lọ àjì lọ́dún yìí. Ẹgbọ́n tó sọ, ó láì mọ ìyá àwọn yẹn ni wọ́n ti bóun sùn lórí pé òun ṣàǹfẹ́ àjì, òun fẹ́ lọ àjì yẹn, àìmọ́ yóò ti fòbò ṣòfò nítorí pé wọ́n fẹ́ ṣe láàánú, wọ́n fẹ́ ṣe lóore. Ṣé yẹn náà ni gbogbo wa sí wa yìí, ṣé náà yóò máa pa òyìn sínú Islam báyẹn ṣá? Ọlọ́run á kún wa, yóò ṣàánú wa, yóò dúró tì wá, yóò fi wá lọ́kàn balẹ̀. Ẹ bá mi share program yìí, ẹ bá mi love, ẹ bá mi like, ẹ bá mi share rẹ̀. Gbogbo ẹ̀ tẹ́ láǹfààní àti dúró tì mí látẹ̀kan, Ọlọ́run á fi yín lọ́kàn balẹ̀. Mo fẹ́ tètè end the program yẹn because àwọn MTN ti ń fún mi ní signal lókè pé data yẹn ti ń lò, ó ti fẹ́ tán. So mo dẹ̀ ní data lórí fóònù kejì, but fóònù eléyìí ni mo fẹ́ fi ṣe live yẹn ló jẹ́ kí n lò. So mo dẹ̀ ti ń rí signal yẹn, kó má kàn jẹ́ pé yóò kàn lọ lójijì, ló jẹ́ n fẹ́ máa fi àsìkò yìí tètè dágbére. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run á bá mi dúró tì yín, Ọlọ́run á bá mi ṣàánú fún yín, á wà pẹ̀lú yín, àti jẹ yín ò ní nira, àti mu yín ò ní nira, àti náà àti lò yín ò ní nira o. Gbogbo bí tẹ́ ẹ ti rí owó, tẹ́ ẹ ti láǹfààní àti máa ra dátà, tẹ́ ẹ ti fi ń wò wá, mo ṣe ládùúrà fún yín pé abudí ní tó lókun, abudí ní tó lọ́sà, owó yín á mọ̀ pọ̀ sí, ọlá yín á mọ̀ pọ̀ sí, ìdùnnú yín á mọ̀ pọ̀ sí, fọkànbalẹ̀ á mọ̀ pọ̀ sí fún yín o. Gbogbo ẹ̀yin tẹ́ wà lájò, tẹ́ wà lókèrè, gbogbo olùtẹ̀yìn chálè wà ṣá tó ti kúrò ní Nàìjíríà, mo ṣe ládùúrà pé wọn ò ní fòkú gbogbo yín ránṣẹ́ sílé o. Ẹ ní parẹ́ sájò, ẹ ní nù sájò, ẹ ò ní jẹni tí wọ́n ń wá lágbára Ọlọ́run, ẹ ò ní ṣẹ̀wọ̀n ìjọba o, ẹ dẹ̀ ní ṣẹ̀wọ̀n ayé.
páńpẹ́ ayé ò ní mú yín, èdè ayé ò ní dì yín, ọfà ayé ò ní bá yín tọmọtọmọ. Gbogbo àwa tá a sì wà ní Nàìjíríà Ọlọ́run kó fà wá náà lọ́kàn balẹ̀ k'Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe. Gbogbo àwọn olórí tí wọ́n ń dà wá láàmú Ọlọ́run bá wa lù wọ́n pa, Ọlọ́run bá wa lù wọ́n pa, bá wa yí Nàìjíríà padà, bá wa yí padà sí dáadáa, ṣàánú fún wa, ṣíjú àánú wò wá. Ọlá bíbí ànábì, ọlá la hawla wala quwwata illa billahi la aliyyul azim. Mo dúpẹ́ lọ́wọ́ yín màmá ìyá wa Christiana Gbádébọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ibi táwọn ọmọ tí yín náà bá ń dé láyé Ọlọ́run jẹ́ ọmọ bá láàánú pàdé. Ẹ ò ní mọ̀ nira ẹ ò ní ṣòfò ọmọ. Ìbànújẹ́ ó kéré tóbi ò ní tọ́ sí yín o. Gbogbo àrídùnnú yín ò ní dẹkùn. Ọlá bíbí ànábì, ọlá la hawla wala quwwata illa billah. Now, bro, ẹ káàsán. Hello. Kí lẹ sọ? Orí life mo wà, mo fẹ́ round up nìyẹn. Okay, jẹ́ kí sáré gé ọ̀rọ̀ kéèké ń bẹ̀ ń bá Ah. Data ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wàláhì, fóònù tí mò ń lò data orí ẹ̀ ti fẹ́ tán. Wọ́n dẹ̀ ti ń signal mi bí a bí 99% ló kù, 99 megabyte ló kù ńbẹ̀. Ó dẹ̀ máa tó tán. jẹ́ kí sáré lè sọ́pọ̀ sí bẹ́ẹ̀ báyìí. Ṣàlórí ìyá ọ̀ṣun tó pàdé lábìbù ní London yẹn tọ́jọ́ yẹn múra wọn yẹn. Ìjẹ́ èèyàn ni wọ́n ṣe láàárín ara wọn bẹ̀ yẹn. Ìjẹ́ ọmọ Yorùbá ni wọ́n ṣe láàárín ara wọn. Because kò sí bí Yorùbá àti Yorùbá máa jẹ pàdé ra wọn, wọ́n gbọ́dọ̀ tún ríra wọn lókèrè. Nítorí pé wọ́n jẹ́ different ẹ̀sìn tí wọ́n tún máa bára wọn jà lókèrè. Nǹkan tí ò dáa ni. Ìyẹ́ ò ní kólúkálukú má tó padà síbi tí ẹ̀sìn ẹ̀ wà. Ìjẹ́ ọmọ ènìyàn ni wọ́n ṣe lára ara wọn yẹn. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ brother mi. Ọlọ́run ní fara ní ìyá mi, ìyá wòlíì. Olúwa wá mi rí. Ọlọ́run ní fi yín sílẹ̀ nígbà kankan. Ẹ ṣé mo dúpẹ́ kú ìfẹ́ ọmọ yín ní gbogbo ìgbà. Ẹ ò ní dàwátì lójijì o. Ogun ológun ò ní di tiyín lágbára Ọlọ́run. Àwọn ọmọ yín náà ṣoríire. Ẹ ṣé mo dúpẹ́. Mi ò ní rí jù báyìí lọ lórí ètò ilé ní Ọlọ́run bá mi fi yín lọ́kàn. Ìyá wa Christiana Gbádébọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín kú àdúró tì látàárọ̀. Ìyá wa Kwaranga, Ọlọ́run bá mi dúró tì. Ìyá wa Mojísọ́lá Kwaranga, Ọlọ́run á fi yín lọ́kàn balẹ̀. Gbogbo àrídùnnú yín Ọlọ́run ò ní jẹ́ kó dẹkùn. Adájọ́ wa fún ìyá wa fún mi odò olówú. Ẹ ṣé mo dúpẹ́ kú àtàárọ̀ kú àdúró tì wa, ìnira ò ní bá yín tọmọtọmọ. Ògúnrìndé Grace Olúwaṣayọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà níbí báyìí pátápátá ni mo dúpẹ́ fún. Ọlọ́run á bá mi dúpẹ́ fún yín. Orúkọ tèmi ò yí padà, Alhaji Adéyẹmí Ọlọ́fà. Ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo sọ. Ọ̀rọ̀ Yahya Gambari mo mẹ́nu bà. Ẹ má gbàgbé, mo ní location táwọn òkú bí Yahya wà ní Ìlọrin, ibẹ̀ kọ́ ló wà. Wọ́n jẹ́ kó yé wa pé Àgbàrá ló wà. Ọlọ́run á dẹ̀ mú wa débẹ̀ náà pẹ̀lú rọrùn. Yahya kò gbọ́dọ̀ sọ gbogbo gbèsè tí ó jẹ. Ẹlẹ́ẹ̀kejì, woman tẹ́ wò lórí àwòrán lókè yìí, ó ti háàkì péjì mi o. Ó ti gba Facebook mi, ó dẹ̀ ti gba Messenger mi. Ẹ jọ ẹni tó bá wọn tá a lè ṣe tá a lè fi rí Facebook wa gbà lọ́wọ́ ẹ private chat mẹ́jẹ́ ká mọ̀. Kọ́lọ́run kójọ kó ṣàánú àwa pẹ̀lú àwọn olórí burúkú yẹn ni. Èèyàn ti ṣiṣẹ́ láì mọ̀ ọdún, ẹ̀yin olórí burúkú àkàndé ẹ̀dẹ̀ máa fẹ́ báṣẹ́ níyẹn jẹ́, ẹ̀dẹ̀ máa fẹ́ gbáṣẹ́ níyẹn, ẹ̀dẹ̀ máa fẹ́ ó ga o. Àwọn èèyàn rántí àtúbọ̀tán ò ní kú, àwọn rántí ìpáyà àwọn kù dànù jọ kan. Àmọ́ mo ṣe ládùúrà fún gbogbo ẹni tó ń disturb péjì yìí, gbogbo ẹni tó ń dààmú péjì, gbogbo ẹni tó fẹ́ jẹ́ kí wàhálà wọ́n já sásán lórí péjì yìí. Tí ẹni bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ láàárọ̀ yóò fọ̀sán yóò fi dànù ni lágbára Ọlọ́run lá bíbí ànábì. Àfàlẹ́ gbà ẹran tí yín níbi táṣọ yín ti yá o. Ẹran tẹ́ ẹ̀ bá mọ ẹni tó yẹ kẹ́ ẹ sọ, tẹ́ ẹ̀ bá mọ̀ ọ̀rọ̀ dá sí, ẹ dákẹ́ jẹ́jẹ́. Ànábì náà sọ fún yín. Ó ní tẹ́ ẹ̀ bá ti ní nǹkan rí tẹ́ ẹ fẹ́ fi dá sọ̀rọ̀, ó ní kẹ́ ẹ dákẹ́ ẹnu yín jẹ́jẹ́jẹ́ mọ́ dá sí. Àfàlẹ́ gbà ẹ jókòó ara yín jẹ, ẹ̀yin ò sínú àfa àkàyín kún àfa o. Ọlọ́run á ṣàánú gbogbo wa. Muideen, move on in your life, forget about ìyàwó tó ń wá kiri yẹn ò lè rí. Àwa náà la fún yẹn kì í pé kó wá rí. Àwa náà la fún yẹn kì í pé lẹ́yìn ìyàwó ẹ̀ láì ṣe ìyàwó ẹ̀ ò lè ṣe nǹkan kan. Tó bá fẹ́ lọ divorce gan gbàgbé, divorce ò easy láti divorce báyẹn, wá ṣe wàhálà gan. Move on in your life. Tó bá gbé orí charger yẹn náà, orí car charger yẹn náà ló máa padà sí. Àwọn àfáà jígí ní kí wọ́n dáwó díẹ̀ fún ẹ kó o dẹ̀ padà sórí business kó o máa ṣe lọ. Ọlọ́run agbálà àánú kú ẹ o, kò jù báyẹn lọ. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Afálábí pé wọ́n ṣe ẹbọ, wọ́n ti dẹlẹ́bọ, orí yín ò pé ẹ mọ̀ tẹ́ ń sọ ni o. Afálábí ìjẹ́ èèyàn ni wọ́n fi hàn. Ìfẹ́ bó ṣe jẹ́ kí gbogbo wa náà máa ṣe nìyẹn. Tí mùsùlùmí bá pàdé kìrìsìtẹ́nì, ẹja dì mọ́ra wa, ẹja kìsì ara wa, ẹja fi inú kan ká fi bára wa lò, ká dunú ká ṣọ̀yà pẹ̀lú ara wa, ọmọ ìyá kan náà ni wa.
tá a bá pàdé àwọn ẹlẹ́sìn kẹta àwọn ẹlẹ́sìn àbáláyé táwọn náà bá gbẹ́dùnú pàdé wọn ẹ jẹ́ gbẹ́dùnú pàdé wọn padà wọ́n bá ṣọ̀yàyà pẹ̀lú wọn ẹ jẹ́ káwa náà ṣọ̀yàyà pẹ̀lú wọn ọmọ ìyá kan náà ni wá ńgbà tá a dénú ayé oníkálukú la yà sọ́tọ̀ọ̀tọ̀ o kọ́lọ́ máṣá ṣàánú wa kọ́lọ́ ṣíjú àánú wa mí nírí jù báyìí lọ lórí ètò mi lẹ́ni Beautility my lovely sister ẹ ò ní dàwátì lójijì wọn ò ní fòkú yín ránṣẹ́ sílẹ̀ o Alájà Adéyẹmí ọlọ́fà àmọ́jọ lèmi jẹ́ Ọláìwọlá Ajíṣafẹ́ Àlàbí Oríyọmí èmi lọmọ ọlọ́fà àmọ́jọ Ọlálọ́mí ọmọ Báṣojú ọkọ̀ ìjàkadì lóru Ọ̀fà ìjà àwọn ìjàkà tí wọ́n ń jà lọ́fà nídìí Ọlálọ́mí ó sojú òpóró lójú okó sojú èbè làálà ìbá sojú olóko ìbálà hàn èmi lọmọ láàrin búrẹ́ kan ò gbọ́dọ̀ jù kàn bí kan bá jù kàn nídìí ọlọ́fà àmọ́jọ ògo ló ń dá sílé bàbá tó bí mi pẹ́ ni mo kúnlẹ̀ mi ò bá rẹ́ lẹ́jọ́ mọ́ Ọlálọ́mí ni mo rí ni mo dáṣà kẹrì ìyẹ̀rú ọ̀kín ni mo rí ni mo dáṣà là ńlá pa Ọlálọ́mí ni mo rí ni mo dáṣà là ńlọ́bẹ ẹ̀sìn ọ̀rọ̀ làmí torí tẹ ẹ bá làmí ẹ bá má jẹ́ kábẹ́ ó dilẹ̀ lápá mi lọ́mọ abáṣudára agbada ọ̀kín ọlọ́fà màlúù lọ́fà Ọlálọ́mí ọlọ́mọ ló lọ́mọ èmi ni wọ́n kì lákẹ́bàjẹ́ àkẹ́bàjẹ́ ni wọ́n fi ń kọ́ ọmọ ọlọ́fà àmọ́jọ èmi lọ́mọ aṣíwájú ogun lálọ́ agbẹ̀yìn ogun lábọ̀ mi ò ní rí jù báyìí lọ lórí ètò ilé ní títí dìgbà kan náà tẹ́tù fi bẹ̀ láǹfààní àti máa bá mi pàdé eré o eré lójú owó rí ojú yín ò ní rí bí Beautility nọ́mbà mi +234 091 ṣé kí n pín ẹ̀ ojoojúmọ́ ló máa ń wá nọ́mbà mi Beautility kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ ṣe ojoojúmọ́ lè fẹ́ máa wá nọ́mbà mi ni kò sí wàhálà a máa bá yín pín ẹ̀ sìn +234 91 38 71 31 85 but èmi ṣì ní nọ́mbà yín lọ́wọ́ ṣé mo ṣì ní nọ́mbà yín ṣá Beautility that's my number so nọ́mbà mi nìyẹn is your number on your DM yes bẹ́ẹ̀ ni Yàwá Adéọlá Samuel nọ́mbà mi náà ni mo send wọlé yìí +234 091 38 71 31 85 that is my WhatsApp number àǹtí ẹ bá pè ní direct call náà ó máa lọ ó dìgbà kan náà táàtù máa fi láǹfààní àti ìpàdé ara wa a ò ní dàwátì lójijì ire lójú owó rí ojú wa ò ní rí bí o ma salam wa ila liqa no Alhaji I have changed it okay kò sí problem Beauty nọ́mbà mi ni nọ́mbà mi lẹ́rí tí mo post ẹ bá dẹ̀ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn program mi náà ẹ máa rí nọ́mbà mi lórí àwọn program mi orí eléyìí ni mo gbàgbé láti wọ topic láti fi nọ́mbà mi sí mo gbàgbé láti ṣe bẹ́ẹ̀ lórí péjì yìí àmọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn show tí mo ti ṣe ẹ máa rí nọ́mbà mi níbẹ̀ àmọ́ náà ẹni fẹ́ni tó bá ní nọ́mbà mi náà ni mo fi sórí àwòrán yìí fẹ́ni tó bá fẹ́ mọ nọ́mbà mi 091 38 71 31 85 that is my WhatsApp number ẹni tẹ́ wà outside ẹ gbìyànjú láti fi +234 sí kẹ́ bá tètè get mi ó dàbọ̀ nìyẹn ma salam wa ila liqa.